Ó fi gbogbo rẹ̀ fún Jésù pátápátá láìkú kan. Mo máa fẹ́ mo sì gbẹ́kẹ̀lé wọn wà lọ́dọ̀ rẹ̀ títí. Mo fi gbogbo rẹ̀, mo fi gbogbo rẹ̀ fún ọ olùgbàlà mi ni. Mo fi wọ́n sílẹ̀. Mo fi gbogbo rẹ̀ fún Jésù. Mo fi ìrẹ̀lẹ̀ wólẹ̀ fún. Mo fi gbádùn ayé sílẹ̀. Gbà mí Jésù, sì gbà mí. Mo fi gbogbo rẹ̀, mo fi gbogbo rẹ̀ fún ọ olùgbàlà mi ni. Mo fi wọ́n sílẹ̀. Mo fi gbogbo rẹ̀ fún Jésù. Ṣe mí ní tirẹ̀ nìkan. Jẹ́ kí n kún fún ẹ̀mí mímọ́. Kí n mọ̀ pé wọ́n jẹ́ tèmi. Mo fi gbogbo rẹ̀, mo fi gbogbo rẹ̀ fún ọ olùgbàlà mi ni. Mo fi wọ́n sílẹ̀. Mo fi gbogbo rẹ̀ fún Jésù. Mo fi ara mi fún ọ. Fífẹ́ àtàgbàrà kún mi. Kí ìbùkún rẹ̀ bà lé mi. Mo fi gbogbo rẹ̀, mo fi gbogbo rẹ̀ fún ọ olùgbàlà mi ni. Mo fi wọ́n sílẹ̀. Mo fi gbogbo rẹ̀ fún Jésù. Mo mọ̀ pé mi bà lé mi. Ayọ̀ ìgbàlà akíkún ògo, ògo fòkọ rẹ̀. Mo fi gbogbo rẹ̀, mo fi gbogbo rẹ̀ fún olùgbàlà mi ni. Mo fi wọ́n sílẹ̀. Àmín. Ọlọ́run, mo fi gbogbo rẹ̀ fún ọ. Mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lóò. Kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Ọlọ́run, ohun tí mo jẹ́, ohun tí n ó jẹ́, ohun tí ẹ ó sọ mí dì, ohun tí mo dà, gbogbo rẹ̀ ni mo fi fún yín Olúwa. Jésù, lábẹ́ bó ti wù kó rí, má jẹ́ ń gbéraga sí ọ, má sì jẹ́ ń gbéraga sí àwọn ènìyàn rẹ. Lábẹ́ bó ti wù kó rí Olúwa, má jẹ́ kí n jọra mi lójú. Má jẹ́ nínú ọ̀rọ̀ àti ìṣe mi kí n fihàn wípé ìgbéraga ò ń bẹnu ayé mi. Ẹ ràn mí lọ́wọ́ àti àwọn olùgbọ́ pé kí ayé wa kó pé ìwọ Ọlọ́run, kó sì pé ìran wa. Má jẹ́ a fi àṣeyọrí díẹ̀ ká fi bà ògo àti ayérayé tẹ́ ní fún wa jẹ́. Ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run, kí ọ̀rọ̀ yín kó ṣe iyebíye nínú ọkàn wa. Ní orúkọ Jésù Olúwa ní a gbàdúrà. Ibi kíkà wa, onídàájọ́ orí kẹjọ. Onídàájọ́ orí kẹjọ ní láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Onídàájọ́ orí kẹjọ láti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n.
Báyìí ni a ṣe tẹ̀rí àwọn ará Mídíánì bá níwájú àwọn ọmọ Ísírẹ́lì, bẹ́ẹ̀ ni wọn kò tún gbé orí mọ́. Ní ọjọ́ Gídéónì, Ísírẹ́lì wà ní àlàáfíà fún 40 ọdún. Jerubbaali ọmọ Joaṣi padà lọ láti máa gbé ní ìlú rẹ̀. 70 ọmọ ni Gídéónì bí nítorí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó. 70 ọmọ ni Gídéónì bí nítorí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó. Àlè rẹ̀ tó ń gbé ní Ṣékémù pàápàá bí ọmọkùnrin kan fún un tí a ń porúkọ rẹ̀ ní Abimeleki. Gídéónì ọmọ Joaṣi sì kú ní ògbólógbòó ọjọ́ rẹ̀, ó sì pọ̀ ní ọjọ́ orí. Wọ́n sì sin sí ibojì bàbá rẹ̀ ní Ófírà ti àwọn ará Abiésérì. Ibi tá a máa dánu dúró ni. Ohun tí mo fẹ́ ká wò ní ṣíṣe àkóso àṣeyọrí. Fífi àwọn àṣeyọrí wa sí abẹ́ ìtẹríba Ọlọ́run. Àwọn àṣeyọrí ni àwọn ohun tí ó mú wa tayọ nínú àwọn ìpèníjà kan, nínú àwọn làálàá kan. Ohun tí a mú àwọn ènìyàn tó fún wa lórúkọ láwùjọ ènìyàn. Ó lè jẹ́ ọrọ̀, ó lè jẹ́ ohun ìní, ó lè jẹ́ àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́, ó lè jẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́. Ọlọ́run lè fi àwọn èèyàn kẹ́ wa. Ọlọ́run lè fún wa ní ilé tí ó lálàáfíà, kó fún wa lọ́kọ, kó fún wa láya. Ọmọ, aya, ọkọ wa lè ṣe àṣeyọrí. A lè lọ ìlú òkèèrè ká kórè bọ̀. Ṣùgbọ́n báwo ni àwọn nǹkan yìí kò ṣe ní gbé wa lòdì sí Ọlọ́run àti àwọn ènìyàn tí Olúwa rán wa sí? Bí a bá rántí Gídéónì nígbà tí àwọn Mídíánì ń pọ́n wọn lójú, abẹ́ igi tó sá pamọ́ sí ni Ọlọ́run ti lọ bá, níbi tó ti ń fi ohun èrè oko wọn, èkó tó ń kó pamọ́. Ibẹ̀ ni Ọlọ́run ti lọ pè é. Ibi tọ́lọ́run ti mú jáde nìyí. Níbi òjò, Ọlọ́run fi dá a lójú. Kì í tẹ̀ tún ṣe yẹn nìkan o. Ní ìdílé olóòṣà ni Ọlọ́run ló ti pè jáde. Kò lágbára kan, kò jẹ́ nǹkan. Òun náà mọ̀, ó sì sọ wípé Olúwa tẹ́ pè òun láti ṣe ọkùnnù tóun kò gbé o. Ọkùnnù tóun ò gbé o. Ṣùgbọ́n Ọlọ́run ṣàtìlẹ́yìn. Nígbà tí ó fi máa di orí 8, Gídéónì ti ṣe àṣeyọrí ńlá. Lára àwọn ìpèníjà àkọ́kọ́ tó kọ́ ní, ó tẹ̀ nípa àwọn Ísírẹ́lì tọ̀ wá pé pẹ̀lú tó ṣe yìí, kò sí nǹkan míì torúkọ ẹ̀ àti ìran ẹ̀ yóò fi máa wà títí ju pé kó jọba lórí wa lọ. Ìwọ àtàwọn ọmọ ẹ̀ á máa ṣerú ẹ̀ títí ni. Gídéónì kọ̀. Ṣùgbọ́n bó ṣe kọ̀ tó, ó ṣáà gba yẹrí, ohun tí wọ́n fi sétí, ìkógun tó gbà létí àwọn ọmọ Ismaili, ó gbà tó di ìdẹ̀kùn fún àwọn ọmọ Ísírẹ́lì. Eléyìí ò tẹ̀ tún wá burú lójú wa bíi àwọn tó ṣẹlẹ̀ lẹ́yìn tí ó tún ti ṣe àṣeyọrí
nígbà tí àṣeyọrí dé, tálàáfíà dé, Gídéónì ti gbàgbé pé nígbà kan rí ojo lòun. Nígbà kan rí òun ò tẹ̀ rántí ipa ńlá ya níbi tóun ti ń sá kiri lọ́dọ̀ àwọn ará Mídíánì. Ó ti gbàgbé pé ní bí ọdún mélòó kan sẹ́yìn, òun ò tẹ̀ lè ronú wípé òun lè gbé láàrin ìlú. Nígbà tọ́lọ́run sọ di alágbára tán tó ṣẹ́gun. Bàbá ka ẹsẹ̀ 29, wọ́n ní Jérúbálì ọmọ Jóàṣì padà lọ sí láti máa gbé ní ìlú rẹ̀, ìlú tí ò rí gbé tẹ́lẹ̀. Ìyẹn ò sì ń ṣe wàhálà torí àlàáfíà ti dé, àṣeyọrí ti dé. Wọ́n ní 70 ọmọ ni Gídéónì bí nítorí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó. Nígbà tọ́kàn balẹ̀ tán, àmì àkọ́kọ́ tí Gídéónì ó fi hàn ni wípé ẹ̀yin náà sì mọ̀ wípé táṣeyọrí bá dé tán, àtẹnitá fẹ́ ni ó wá bá wa yọ̀. Nínú àwọn ìjákulẹ̀ àkọ́kọ́ téèyàn kọ́kọ́ lè ní lẹ́yìn àṣeyọrí èèyàn bí ọkùnrin, ó ní pé yóò ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó fẹ́ ṣe tiẹ̀. Aníbélé ò tẹ̀ jọ́kọ ẹni kó jálè ẹni. Bí ò bá tẹ̀ fẹ́ wá sílé ká máa jórúkọ ẹ̀. Gídéónì náà rí àlàáfíà tó dé àti àṣeyọrí tó ṣe bí àǹfààní láti láya. Ojú òkú lára pupa àti dúdú bó ṣe ń tó wá ẹ kú àṣeyọrí náà, á dà fún yín, ẹ wò ó, èmi ni kinní. Ṣé ẹ sì mọ̀ wípé kì í ṣe gbogbo àwọn obìnrin ni ò rí nǹkan jẹ. Ó ṣe é ṣe kó jẹ́ àwọn èèyàn ńlá, àwọn obìnrin ọlọ́lá láàrin ìlú ni. Ó wò pé ẹ wò ó, ọkàn ti balẹ̀ ẹja ṣe ń tà ṣe. Ó bẹ̀rẹ̀ sí kayàjọ. Ẹ sì mọ̀ wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ sọ fún wọn wípé ẹni tí ó ṣe olórí kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń kó àyájọ́. Nínú ìwé Deuteronomy orí 17 ẹsẹ̀ 17, Ọlọ́run ní tí wọ́n bá ti dé ìlú tí wọ́n lọ tó ń fún wọn lómìnira, tí àwọn náà wá ń béèrè pé àwọn nílò olórí, Ọlọ́run kìlọ̀ fún wọn. Nínú Deuteronomy orí 17 ẹsẹ̀ 17 yẹn, ó ní kò gbọ́dọ̀ kó àyájọ́ o, kí ọkàn rẹ̀ má bàa yí padà kúrò. Kò gbọ́dọ̀ kó fàdákà àti wúrà jọ fún ara rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn tí Ọlọ́run sọ fún wọn ni. Ẹnikẹ́ni tí ó bá ṣe olórí, tí ó darí àwọn èèyàn, kò ń ṣẹni tó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ obìnrin. Kò sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ owó débi pé wọ́n máa wá pè ní ọba olówó. Ọlọ́run ní àwọn nǹkan yìí òun ò fẹ́, kò sì gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn ìṣubú àkọ́kọ́ tó kọ́kọ́ dé bá Gídéónì rẹ̀, ó wá bímọ rẹpẹtẹ. Ó ní ìyàwó rẹpẹtẹ. Wọ́n ní 70 ọmọ ló bí. Lẹ́sẹ̀ 29 wọ́n ló tún lálè. Ìyẹn ń gbé ní Ṣékémù. Eléyìí ló bí ọmọ kan tá ń pè ní Abímẹ́lékì. Bọ́lọ́run bá fún wa lóore ọ̀fẹ́, á kúkú dọ́dọ̀ Abímẹ́lékì náà. Á wò tútọ́ pa. Ṣé rí àṣeyọrí tí Ọlọ́run bá fún ènìyàn, ó léwu ju kí èèyàn wà nínú ìpọ́njú àti ìrora lọ. Àṣeyọrí ó ní ewu
ju kí a wà nínú ìrora àti ìpọ́njú lọ, torí pé nínú ìrora àti ìpọ́njú ó rọrùn fún ènìyàn láti ké pe Ọlọ́run. Bí àṣeyọrí bá dé, ọkàn ènìyàn máa ń balẹ̀. Ó fi ààyè fún ènìyàn láti gbàgbé ẹlẹ́dàá rẹ̀. Bá a bá ka ìtàn Hòsáyà ọba nínú ìwé Kíróníkà kejì, ìwé Kíróníkà kejì orí ìkẹrìndínlọ́gbọ̀n, Kíróníkà kejì ìkẹrìndínlọ́gbọ̀n, a ó rí ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Ọba Hòsáyà yìí nígbà tó jọba, wọ́n ní Olúwa wà pẹ̀lú rẹ̀, torí lẹ́sẹ̀ kẹrin wọ́n ní ó ṣe ohun tó tọ́ ní ojú Olúwa gẹ́gẹ́ bí bàbá rẹ̀. Ó sì wá Olúwa ní ọjọ́ Sẹkáríyà. Ó lọ ní ogun, ó pọ̀. Ẹ rí ẹsẹ̀ keje, ó ní Olúwa sì ràn án lọ́wọ́ lórí àwọn ará Filistini àti Arábíà tí ń gbé ní Gúbálì. Ọlọ́run fún ní àṣeyọrí tó pọ̀. Ṣùgbọ́n nígbà tá a dé ẹsẹ̀ kẹrìndínlógún, Bíbélì sọ fún wa wípé lẹ́yìn ìgbà tí Hòsáyà jẹ́ alágbára tán, ìgbéraga gbé e ṣubú. Ó dá aláìṣòótọ́ sí Olúwa Ọlọ́run rẹ̀. Ó sì wọlé Olúwa lọ láti sun tùràrí lórí pẹpẹ. Iṣẹ́ tí ò tọ́ sí. Nígbà tó jẹ́ alágbára tán, wò pé tá a wá tún lọ lọ́run lẹ́yìn ìtàn. Òun gan lọ́lọ́run fúnra tòun, torí ẹnikẹ́ni ò lè ṣàṣeyọrí tó báyìí bí kì í bá ṣe pé Ọlọ́run lòun náà fúnra ẹ̀. Àṣeyọrí ó gbé e ṣubú. Mo sì ronú ní àkókò tiwa, iṣẹ́ tí àṣeyọrí ń ṣe fún àyàn. Ìránṣẹ́ Ọlọ́run kan láìpẹ́ yìí tó gbàgbé ibi tó ti ń bọ̀ nínú ẹrẹ̀ tọ́lọ́run ti gbé e dìde. Ó lóun ò lè bá ìránṣẹ́ Ọlọ́run tí ò bá lówó, tí ò bá lọ́rọ̀ ṣe. Ńgbà sì wò wọ́n dáadáa, a rí i pé inú ẹrẹ̀ lọ́lọ́run ti gbé wọn dìde. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tanná àṣeyọrí díẹ̀ fún wọn, wọ́n gbàgbé ibi tí wọ́n ti ń bọ̀. Nínú tí Ọlọ́run sì sọ fún ẹni tí ó jẹ́ olórí, ó ní pé kì í ṣe ẹni tó gbọ́dọ̀ fẹ́ràn ọrọ̀. Àkókò tiwa láàárín àwọn olórí tí wọ́n sọ fún wa wípé àwọn náà lọ́rọ̀ jù, pàápàá jùlọ àwọn olórí ìjọ. Ohun tí kò yẹ ká máa fi ṣe òdiwọ̀n iṣẹ́ ìránṣẹ́, òun ló kù láàárín tí àwọn èèyàn fi ń ṣe òdiwọ̀n iṣẹ́ ìránṣẹ́ lénìí. Ẹ mọ̀ jẹ́ á fi tàwọn yẹn lẹ̀, àǹtí. Ó kúkú mọ̀ pọ́lọ́run ó gbé ọ̀gá, pọ́lọ́run ó fọkàn ẹ̀ balẹ̀ nínú ilé kan báyìí. Ó rántí àìmọye àdúrà lórí òkè. Ó mọ tí àìmọye àdúrà lọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run pé kọ́lọ́run pèsè ọkọ fún ọ. Ṣèbílẹ̀ bẹ́ẹ̀ ló dé tán lọ́kàn ẹ̀ balẹ̀. Ọkàn tiẹ̀ balẹ̀, ṣùgbọ́n ò sáà fọkùnrin yẹn lọ́kàn balẹ̀. Òótọ́ ẹni tí ń gbàlejò mọ́. Ìwọ náà ti wá di ẹni tó jẹ́ pé tí wọ́n bá wá kí yín, àfi kankan ránṣẹ́ sí yín pé wọ́n ń bọ̀. Ṣùgbọ́n ó rántí ibi tó ti ń bọ̀. Bọ̀dá, ìwọ náà mọ̀ pé ó máa rí báyìí o. Ọlọ́run padà gbé ẹ sókè. Àwọn tó gbàdúrà fún ọ tẹ́jọ ṣe ewé, ò lè rí pé wọn kò gbé mọ́, nítorí pé ìpele tó wà ó ti kọjá tiwọn. Ọwọ́ ẹ̀ ti tókè. Ìwọ náà mọ̀ wípé òkè tó gùn báyìí, ò rántí àwọn tẹ́jọ ń tiraka láti lẹ̀ mọ́, ó ti gbàgbé. Àṣeyọrí ti dé. Ìjọ ti di ńlá, ohùn wa ti fẹ̀, àwọn èèyàn ti mọ̀ wá. Ohun tá a lè jẹ́ ti yàtọ̀ báyìí. Aṣọ ti yàtọ̀.
à ń kó ọkọ̀ jọ bí ẹni pé nígbà tí ìgbàsókè bá dé àwọn láò ṣẹ̀wọ́ sí pé ó yá sòfẹ́ gbé mi. Bá a ṣe ń kọ́kọ̀ jọ nìyẹn. Bá a ṣe ń kọ́lé l'Àbújá là ń kọ́ l'Ékòó, là ń kọ́ sí t'Abẹ́òkúta. Ẹnikẹ́ni ò sì lè gbé bẹ̀ bí Dàdé G.O tí wọ́n bá sùn bẹ̀. Lẹ́yìn pé ò sùn nú ilé yẹn, ẹyẹ nìkan ló tún lè sùn bẹ̀. Àṣeyọrí ti dé àti gbàgbé. Àti pátápátá gbogbo nǹkan ló ti gbàgbé. Ọlọ́run ti fún ẹ lórí ọ̀fẹ́, àwọn ènìyàn ti mọ̀ ọ́. Ìwàásù ti yí padà, ìgbé ayé ti yí padà. Ohun ti fẹ̀, àrántí ibi tá ń bọ̀ mọ́. Gídéónì wọ rántí wípé nígbà kan òun sá kiri níwájú Mídíánì ni, ọkàn balẹ̀ akáyajọ. Lénìí ìwàásù à ń kọ aya sílẹ̀, à ń kọkọ sílẹ̀ tí wàá kún wa lẹ́nu. Nígbà tí ò sí nǹkan tó jẹ́ aya nílò ń ṣe tí ń mú ata wá tí mépo wá, kò sọ̀rọ̀ tó lọ bẹ̀. Nígbà tá a ṣe yọrí dé tán, ohun padà, ọ̀rọ̀ padà, ayé padà, gbogbo ẹ̀ padà. Ayé gbóyè wọ̀ ẹ́, àsásọ ìgbéraga ni wọ́n gbé wọ̀ ẹ́ lọ́rùn. Oníkọ́bọ̀ lápò. Ìrètí wa ni wípé yóò jẹ́ ìbùkún fáwọn ẹlòmíì. A mọ̀ wípé o fẹ́ máa ṣí ìjọ ni, káyé lè mọ̀ wípé o wà nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tí wọ́n lówó jù lágbàáyé. Èrò Ọlọ́run kọ́ sáà nìyẹn. Àṣeyọrí ló dé. Ẹ sì gbọ́ mi o, ìwọ náà mọ̀ pé o lè débẹ̀ o. Mi ò mọ̀, ó mọ̀. Orin tá a máa ń kọ. I never knew he will honor me this way. I never knew he will honor me this way. I never knew he will honor me this way. Honor me this way. Thank you, Jesus. Ó mọ̀. Ọlọ́run lè fún ọ láṣeyọrí tó tó báyìí. Ṣùgbọ́n nígbà tó tó tán, ó gbàgbé o. Ó gbàgbé o. Ó gbàgbé ibi tá a ti mú ọ kúrò nínú ẹ̀rẹ̀ o. Ó gbàgbé páwọn kan sì kú ń bẹ̀. Ohun tó ń sọ ni wípé wọn mọ̀nà àbáyọ ni. Wọn tiraka tó ni. Wọn jáde tó ni. Bí wọ́n bá jáde tí wọ́n sapá ni wọ́n bá ṣàṣeyọrí. Ṣé bí n tó ń kọ́ ni? Ìwọ náà sì mọ̀ pé ẹ̀kọ́ ló mọ̀ ṣàṣeyọrí o. Ọlọ́run fún rẹ̀ ló gbé ọ ṣàṣeyọrí. Ará, kí là wá ṣe sí ọ̀rọ̀ àṣeyọrí báyìí? Ètò Ọlọ́run ni kó jẹ́ ọ̀nà láti mọ òun sí, ká fi gbogbo rẹ̀ fún Jésù pátápátá láìkó kan. Ṣùgbọ́n kàkà kí àṣeyọrí kó mú wa súnmọ́ Ọlọ́run, ńṣe ló mú wa tako Ọlọ́run, ẹni tó lànà àbáyọ fún wa. Àwa ń kó ogún, à ń kó ọ̀rọ̀, à ń kó ohun gbogbo jọ fúnra wa. Àwọn tá a nílò, ohun tá a nílò, à ń kó wọn jọ. Ilé àti ibùsùn tó bá lè sùn, eku ni ó sùn, ẹnikẹ́ni ò lè débẹ̀. Nítorí pé dáàdì ní ń fi sùn, mọ́mì ní ń fi sùn. Bó bá lọ lọ́dún mẹ́ta, wọn ó tilẹ̀kùn bẹ̀ pa ni. Àṣeyọrí ló dé tẹ́lẹ̀. 6x9 ni. Ẹjọ́ máa pín lónìí, àmọ́ bá a ṣe rí. Àṣeyọrí ò gbọ́dọ̀ mú wa kọjá ipò ìpele, kò gbọ́dọ̀ sọ wá di ọlọ́run mìíràn. Kò gbọ́dọ̀ sọ wá di ọlọ́run mìíràn. Àǹtí bọ̀dá tí ń bẹ Ọlọ́run fún ọkọ, tí ń bẹ Ọlọ́run fún àlàáfíà, ṣé bọ́lọ́run bá ṣe so mọ̀? Ẹ jẹ́ a bẹ Ọlọ́run. Olúwa, ilé tí gbéraga ṣe inú ayé mi tó, fọwọ́ tọ́ mi kí ìyípadà ọ̀tun kó wọnú ayé mi. Olúwa, ìgbéraga àṣeyọrí, ìgbéraga tí ń tẹ̀lé àṣeyọrí kò gbọ́dọ̀ bà tèmi jẹ́. Ohun gbogbo tó bá sì fún mi, Olúwa, jẹ́ kí n lè fi fún ọ padà. Jẹ́ kí n lè, ohunkóhun ò gbọ́dọ̀ mú mi lòdì sí ara Kristi. Ohunkóhun kò gbọ́dọ̀ gbé mi kí n ríra mi bí ẹni tó ti tayọ jù. Gídéónì mi, ọkàn rẹ̀ ò gbọ́dọ̀ balẹ̀ kó kó àyájọ títí ó fi tún lálẹ́. Olúwa, ran ayé mi lọ́wọ́, bá ìgbéraga wí,
kó sóhun ọ̀tun nínú ayé mi, kí ayé mi kí ó pè wọ́ Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.